ọdún kan ló kù fún ọ láti mọ́kọ wálé, Adeleke sọ fọ́mọ rẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, Sẹ́nitọ̀ Adémọlá Adeleke ti sọ fún ọmọbìnrin rẹ̀ Adéníkè láti wá ọkùnrin tí yóò bá rin ìrìn-àjò ìfẹ́ pọ̀. Ọ̀rọ̀ yìí ló wáyé lásìkò ìbéèrè àti ìdáhùn tó wáyé láàrin bàbá àtọmọ ọ̀hún lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Instagram lọ́jọ́ Àbámẹ́ta, níbi tí Adéníkè ti béèrè lọ́wọ́ bàbá rẹ̀ lórí ojú tó fi wo àìní ọkọ rẹ̀ lọ́mọ ọdún 28. Gẹ́gẹ́ bó ṣe wí, ọmọ ọdún 28 ni mí tí mo sì lọ ń pé ọmọ ọdún 29 báyìí. Báwo ló ṣe rí lára yín wípé mi ò tíì lọ́kọ? Nígbà tó ń dáhùn sí ìbéèrè ọ̀hún, Adeleke sọ pé ó jẹ́ tètè máa gbáradì láti ṣèyàwó torí ìgbéyàwó ló kù ọ́ kù báyìí, bẹ́ẹ̀ sì ni mò ń dúró de kí o mú ọ̀kan lára àwọn tó ń kọnu ìfẹ́ sí ọ wálé pé o fẹ́ fi ṣọkọ. Nígbà tó ń tẹ̀síwájú ló ti jẹ́ kó di mímọ̀ fún obìnrin náà pé nígbà tí òun wà ní ọmọ ọdún 27 sí 28 ni òun gbéyàwó tí òun sì bí ẹ̀gbọ́n rẹ̀ Adésínà. Ó fi kún ọ̀rọ̀ fún Adéníkè pé ọmọ ọdún 28 ni ọ́ báyìí, mo fún ọ ní ọdún kan sí i láti mọ́kọ wálé. Mariam Ọláníyì ló ń jábọ̀ ìròyìn fún Etí Ọba TV.